tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ò mọ kí yín o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ bá fi láǹfààní àti máa gbọ́ wa pé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò tún ní fọ́ àwa láò máa wá ẹ̀yin náà láò máa bá ọ ẹ jáde kẹ́ wá wo àwọn ògo wẹrẹ wa tó ṣe gbéra ẹ jáde kẹ́ wá wo àwọn olórí ọjọ́ ọ̀la Ìgbòho ṣá bàbá àwọn tó bí sílẹ̀ yìí káre àwọn iṣẹ́ tó ṣe sílẹ̀ rèé káre gbogbo ẹ̀ ló ń lọ níwájú Ìgbòho ṣá iṣẹ́ rẹ̀ máa ṣe lọ à ń rí pa rẹ̀ iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú torí báyìí gan Ìgbòho bàbá wọ́n ti kọ́ná sórí àwọn ọ̀dọ́ báyìí orí àwọn ọ̀dọ́ ti gbaná jẹ́ débi pé wọ́n ti bínú tán o bẹ́ẹ̀ ni wọ́n ti bínú tán wọ́n ti ń pariwo pé Yorùbá nation wa la fẹ́ wọ́n ti ń pariwo pé òmìnira wa la fẹ́ òmìnira wa ló lè ṣe é bẹ́ẹ̀ ni ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ọ̀dọ́ kan tún kóra wọn jọ ní o tí wọ́n bọ́ọ̀lì tí wọ́n para wípé orílẹ̀-èdè Yorùbá la fẹ́ ìyẹn àwọn ìlú sámọ́ ni o wọ́n dìde tán gbogbo àwọn bẹ́ẹ̀ náà ló ń pariwo pé orílẹ̀-èdè Yorùbá la fẹ́ ní kíákíá bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ sámọ́ nìyẹn o wọ́n ń pariwo pé orílẹ̀-èdè Yorùbá òun ni nǹkan tá a nílò ní àìpẹ́ yìí kíákíá ni o débi pé wọ́n ti ṣetán láti dojúkọ anything tó bá kojú wọn kódà bó jẹ́ eṣin ni wọ́n á wọ́n nítorí tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation wọ́n ní ó máa ń gbé àwọn nínú ni pé a gbọ́dọ̀ gba òmìnira wa ni torí ẹ̀ lẹ́yìn sọ pé orílẹ̀-èdè Yorùbá la fẹ́ ní débi pé báyìí kódà wọ́n tún ti tò lọ bá ilé ọba wọ́n ti lọ sí ọ̀dọ̀ àfiyèsí ọ̀dọ̀ kábíyèsí láti fi hàn pé àní àwa ò ní fi ààyè gba gbogbo wèrè àwọn Fúlàní mọ́ bẹ́ẹ̀ ni débi pé wọ́n ń pariwo pé òmìnira wa la fẹ́ o ṣé ẹ ti rí àwọn ọ̀dọ́ sámọ́ nìyẹn o tí gbogbo àwọn ọ̀dọ́ wa náà bá lè máa ṣe báyìí lọ ẹ máa rí wípé ẹ̀rù gan máa bá àwọn Fúlàní tí gbogbo àwọn ọ̀dọ́ wa náà bá lè summon courage tí wọ́n dìde pé òmìnira wa la fẹ́ ẹ máa rí pé Fúlàní gan ò ní lẹ́nu àti sọ̀rọ̀ mọ́ débi wọ́n fẹ́ wá ṣèlú wa ní jàǹbá torí ẹ̀ láyé sọ pé ẹ jẹ́ ká pawọ́pọ̀ ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè wa bẹ́ẹ̀ ni ẹ jẹ́ pawọ́pọ̀ ẹ jẹ́ ká gba ìlú wa lọ́wọ́ àwọn ará bíi kó má dìgbà tí wọ́n á tó pa gbogbo wa tán sórí ìgbà tó bá tó pa wá tán ni ká tó mọ̀ pé a need láti dìde now àwọn ọ̀dọ́ ti ń bínú àwọn ọ̀dọ́ ti fárígá wọn láwọn ò ṣe mọ́ bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ ti fárígá wọ́n ti jẹ́ kó yé pé àníṣe Yorùbá nation gbọ́dọ̀ wà ní Yorùbá nation gbọ́dọ̀ wá sí ìmúṣẹ débi pé wọn kọ̀ kílẹ̀ ṣú láìláà débi pé ṣáàrí bá ṣe tò yẹn tí pẹ̀lú iná tó ń gbénu wọn yẹn ìran Fúlàní gan ò gbọ́dọ̀ dúró tò síbẹ̀ torí wọ́n á ti rí pé wọ́n ti sún Yorùbá kan ògiri àwọn gan máa gbà pé àwọn ti sún wa kan ògiri wọn ò lọ́rọ̀ sọ mọ́ torí ẹ̀ náà làwa náà ṣe ń yarí pé aláwa ò ṣe mọ́ a ò gbọ́ kankan o a ò ṣe mọ́ ni ẹ pín orílẹ̀-èdè ẹ jẹ́ kó ní kálukú lọ so kẹ́ ẹ lè mọ̀ wípé a nílò láti bọ́ ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún o nílé lóko lọ́nà lẹ́yìn odi bẹ́ẹ̀ ni Elédùmarè yóò mú wa dé ilẹ̀ wa láyọ̀ àti àlàáfíà Elédùmarè yóò gba ilẹ̀ wa fún wa Yorùbá nation no going back Ìgbòho ṣá bàbá Yorùbá nation la fẹ́ bẹ́ẹ̀ ni òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún gbogbo àwọn upcoming leaders bẹ́ẹ̀ ni o gbogbo àwọn upcoming leaders tó yẹ pé wọ́n ń dìde fún òmìnira ènìyàn kan ní ká má gbé ojú wọn síta mọ́ nítorí pé kí Nàìjíríà má bàa tún pa wọ́n bẹ́ẹ̀ ni àbá tí ìyẹn ń dá nìyẹn pé gbogbo àwọn ará bíi tó tún jẹ́ ògo ilẹ̀ Yorùbá ẹ má tún gbé wọn síta mọ́
kọ́ má bàa tún pa wọ́n. Bẹ́ẹ̀ ni bet ju gbogbo ẹ lọ Yorùbá nation wà láfẹ́. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ni o láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ni àmì o láṣẹ Èdùmàrè. Àwọn alálẹ̀ yóò tì wá lẹ́yìn. Bẹ́ẹ̀ ni o àwọn alálẹ̀ á tì wá lẹ́yìn. God bless Yorùbá nation. Bẹ́ẹ̀ ni o òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi kí Olúwa aláàánú bá wa gba ilẹ̀ wa fún wa. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin ajìjàǹgbara ilẹ̀ Oòduà pátápátá Olúwa Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa o láṣẹ Èdùà. Èdùà yóò bá wa ṣẹ́gun. Bẹ́ẹ̀ ni Èdùà yóò bá wa ṣẹ́ gbogbo ogun tí ó wà nílẹ̀ tó ń dínà àti gba òmìnira. Bẹ́ẹ̀ ni àmì o Oòduà nation no going back ní kíákíá dáfẹ́. A ò fẹ́ ní lọ kábọ̀. A ò fẹ́ ní after 50 years. A fẹ́ òmìnira wa ní kíákíá. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba yóò tì wá lẹ́yìn o. A ó ṣe àṣeyọrí. Ọlọ́run ọba yóò tì wá lẹ́yìn. Yorùbá nation ló lè ṣe no going back. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe o. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Ọba òkè àti àwọn onílẹ̀ wọn wà pẹ̀lú wa ní agbára Ọlọ́run Èdùmàrè. Bákan náà bàbá wa Professor Banji Akintoye àti bàbá wa Olóyè Sunday Igboho Òòṣà ààbò Ọlọ́run á wà pẹ̀lú wọn o. Nítorí gbogbo àwọn alágbára tó bá ń fẹ́ gbé ògo Yorùbá nation sókè gbogbo wọn ní ogun Nàìjíríà máa ń fẹ́ tẹ̀rí ẹ̀ bá. Ṣùgbọ́n lórí àwọn eléyìí láyé Ọlọ́run á wà pẹ̀lú wọn. Ọlọ́run ò ní jẹ́ kí gbogbo èròǹgbà yẹn ó ṣẹlẹ̀ wọn lórí. Bẹ́ẹ̀ ni Ọlọ́run jẹ́ kí gbogbo èròǹgbà Ọlọ́run jẹ́ ó ṣẹlẹ̀ wọn lórí. Yorùbá nation la fẹ́ no going back. Yorùbá nation ni o ẹ̀mí gígùn àti àlàáfíà ni Ọlọ́run yóò fi ṣe ìkẹ́ wọn. Yorùbá nation ló lè ṣe. Igboho Òòṣà bàbá mo kí yín o. Mo kí yín nítorí ẹ̀mí gígùn àtàlàáfíà Ọlọ́run á fi jíǹkí ẹ̀ fún yín. Láṣẹ Èdùà ìbùkún ni fún orílẹ̀-èdè wa Yorùbá. Bẹ́ẹ̀ ni Odùduwà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ̀yin yá mi bàbá mi bá mi share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ o. La fi ń jẹ́ kó yé yín pé ṣé ẹ rí as far as this country dey na Yorùbá nation we want. Our prayer are all with you all. Gbogbo ẹ̀yin ajìjàǹgbara fún gbogbo ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni courage àti ààbò Ọlọ́run á fi fún yín. A mọ̀ pé kò sí ní tó wá ní ìrọ̀rùn yáyé. Even ìgbà táwọn Israeli gan tí wọ́n jà láti dé ilẹ̀ lérí ṣe mọ̀ pé kò easy. Ẹ subscribe, ẹ share, ẹ like, ẹ comment la fi ń sọ pé ó dàbọ̀.